all àfà is a scam. kì í sàrídùnnú nìkan làfà mi àrídùnnú nìkan lẹ mọ̀ tó pọ̀ jù ni àrídùnnú nìkan lẹ kàn mọ̀ èmi ò lè bú àrídùnnú tó àrídùnnú kì í sáláì dá sí mi torí gbogbo ẹ̀yàn kan tàgì àrídùnnú náà scam àrídùnnú náà kílé kan àrídùnnú 7 days làrídùnnú fi ṣàdúrà ojoojúmọ́ làrídùnnú máa ń ṣàdúrà ìgbà tí mo wà lẹ́fàkẹ́ àwọn àfáà mi nǹkan sì ń tàgì rest in peace èmi ò bú àrídùnnú torí mi ò dákọ̀ àrídùnnú torí ẹni tẹ́ kó sẹ́kẹsẹ́ torí ẹni tẹ́ kó sẹ́kẹsẹkẹ̀ bá lọ́wọ́ tẹ́ máa sọ yí pé ẹnu ẹ̀ pọ̀ olóbùkún ọmọ ni ẹ̀yin náà lẹ́dẹ̀ mọ́ táìpù pé we love you ṣùgbọ́n tí n bá wà lọ́ọ̀sì evercare tí mo fọ́ oxygen mi ẹ̀yin lẹ́mọ̀ táìpù bro you talk too much ó yẹ kó ti kú. ọ̀rọ̀ Sàló Ọlọ́ba ó mọ̀ ti gbaná jẹ máwọn àáfàá lọ́wọ́ o ẹ mọ̀ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wá tẹ́ ẹ̀ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ̀ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ ẹ̀ fi ń gbọ́ wá etí náà ò ní di ohun rere bí iye lè ti yín mi àgbọ̀ o ẹ tó wá wo fọ́nrán tá a tó mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà o káàkiri gbogbo àgbáyé ẹ wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan torí ọ̀rọ̀ kì í sínú fọ́nrán yìí o ẹ tó wá gbọ́n tí Ọlọ́ba Sàló sọ ọ̀rọ̀ yìí lágbára o ọ̀rọ̀ yìí tóbi o nípa ọ̀rọ̀ tí Ọlọ́ba Sàló sọ nípa ọ̀rọ̀ àáfàá tí Ọlọ́ba Sàló kí ló ń lọ pẹ̀lú àwọn àáfàá àtọlọ́ba Sàló lákòókò tá a wà yìí ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ọlọ́ba Sàló gbogbo wa la mọ̀ tó mọ̀ sí Ọlọ́ba Sàló wípé wọ́n yìnbọn fún Ọlọ́ba Sàló láìpẹ́ yìí torí Ọlọ́ba Sàló gan sì wà nú àìsàn tí ò tí dìde tí ò tí lè pàfọ́ọ̀mù dáadáa bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kàyéfì kan wá jáde lẹ́nu Ọlọ́ba Sàló láìpẹ́ yìí ọ̀rọ̀ yìí mọ̀ lágbára ìyẹn sí àwọn àáfàá kódà kò wá yọ̀ kankan kúrò gbogbo àwọn àáfàá ló fọ̀rọ̀ ìránṣẹ́ sí ṣùgbọ́n wọ́n ní ẹnu ọlọ́fà bí yé láti gbọ́ mọ́ta o ẹnu ẹni nǹkan báyìí láti ń gbọ́ nǹkan o ẹ wo ẹ wá lọ gbọ́rọ̀ tí Ọlọ́ba Sàló tó sọ kékeré lẹ́sì gbọ́n wájú yìí o ẹ tó wá gbélé tó sọ lẹ́yìn wọ́n ló kù ó kù báyìí nìbọn ró ẹ tó wá lọ gbọ́n tọ́lọ́ba Sàló sọ orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà níbi tá a ti mọ̀ mú gbogbo nǹkan tó ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tá a ti mọ̀ mú wá sí etí ìgbọ́yín ẹ wo fáǹfààní ẹ̀yin tẹ̀ tí subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bàbá tó ṣe é mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá káàkiri gbogbo àgbáyé jákèjádò ẹ wo ẹ tó wá lọ gbọ́ ǹtọ́ Ọlọ́ba Sàló sọ ẹ má jẹun gbà yín lákòókò ẹni tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe ó yá ẹ jẹun gbọ́ Ọlọ́ba Sàló wọlé kẹ́ ẹ gbọ́ gbogbo ohun tó sọ. kírun mi ò kà lè fi irun lẹ̀ ni ajé ń gbọ́ mo bẹ́ẹ̀ di Christian kàbá ń gbọ́ Christian wù mí ṣe àìsàn ẹ̀ mo fẹ́ di Celestial mo fẹ́ mọ ṣe sẹ̀lẹ̀ tó yẹ pé màá mọ lọ ṣọ́ọ̀ṣì every Sunday bọ́ irun yẹn náà ni irun yẹn ni ṣé màá mọ lọ ṣọ́ọ̀ṣì màá mọ kírun mi ò gba àwọn àfáà kankan gbọ́ ọmọ láyé bí mo ṣe wà kò sáfà tó káfó ṣàdúrà fún mi ilé sàmì ajé ń gbọ́ táfà bá ṣàdúrà fún mi kàbá yín ilé sàmì bọ́ irun nìkan mo kàn fọ́ fún un mo láìkì irun torí irun bó ṣe wà yẹn lásán àṣẹ ni irun tó bá lọ kírun tó dẹ̀ ṣàdúrà sọ́lọ́run Ọlọ́run máa gbàdúrà rẹ̀ ṣé yàn lè máa lọ ṣọ́ọ̀ṣì kó máa ṣe Celestial kó sì tó máa kírun tó bá ṣe bẹ́ẹ̀ wà láì máa mọ̀ sí tó yẹ pé mi ò ní fi ìrun lẹ̀ màá máa lọ mosque every Friday màá dẹ̀ máa kírun wákàtí 5 bọ́ mi ò ní ṣe ẹ̀sìn Islam màá kàn máa lọ ṣọ́ọ̀ṣì ni màá máa lọ ṣọ́ọ̀ṣì èèyàn lè ṣe bẹ́ẹ̀ àbí ó ṣe é ṣe àbí ẹni tó bá jẹ́ Christian kan kó wọlé kó send request ẹni tó bá jẹ́ Christian kan kó wọlé ẹni tó bá jẹ́ Christian tó lè gbà mí lámọ̀ràn tó bá dẹ̀ lè fi ẹ̀mí tó lè fi possible yẹn lẹ̀ fún mi pé kíní yóò possible kí n máa kírun kí n dẹ̀ máa lọ church mo fẹ́ di Christian mi ò fẹ́ jẹ́ Muslim mọ́ I swear to God ó ti ń wù mí kí n ṣe Christian I swear
bọ́ mi ò lè fi irun lẹ̀ torí irun nǹkan tí irun jẹ́ lójú mi ni pé bí pé èèyàn ń sin Ọlọ́run ni irun ṣe jẹ́ lójú mi bí pé èèyàn bá ń sin Ọlọ́run bọ́ nínú àwọn ẹ̀sìn Islam scam ti pọ̀ jù nínú ẹ̀sìn Islam ó lè ní gbogbo àwọn àfáà tẹ̀ ń wò yẹn ó lè wọ́n máa gbowó ẹ̀tẹ̀ tó bá ti lọ láàfáà kan báyìí lásán ó lè sáré organize ìnáwó ó wà bá náwó ń bẹ̀ wò wọ́n á bù ọ̀sùn ní gbogbo àwọn tí máa ń wé láwà nìyẹn ó lè níwọ̀n ó lè ẹ lè gbé screen record wí kẹ́ send ẹ̀ sáwọn àfáà kan wá bí ń jò ní òun láìkí Sàló torí pé ó respect àwọn àfáà mi ò respect àfáà kankan mọ́ o èyí tá a respect gan jò ní nǹkan ṣé wọn tàbọn mọ́ wa ó ní nǹkan tá a ọ̀gbẹ́ni tá a bá tiẹ̀ ní ká mọ̀ sọ̀rọ̀ gan gbogbo nǹkan tó bá gbé fún ọ lásán pàǹdì ẹ̀rọ ni kò lè ṣiṣẹ́ kò lè ní kó má jáàmù àgbákò ọ̀gbẹ́ni bọ̀ àwọn Celestian àwọn sẹ̀lẹ̀ yẹn tó ń wò yẹn tó bá fọ́n sẹ́ àwọn tó bá jẹ́ church mo ń lọ ní Celestian pásítọ̀ ṣọ́ọ̀ṣì máa ti pè mí pé ọmọ ìwọ́n fẹ́ yìnbọn mọ́ o ẹlẹ́mìí kan máa ti rí ìnáwó máa ti rí ìnáwó ti máa gbẹ́mìí pé ewu ń bẹ lóko ló ń gẹ́ I swear to God òní ló pọ́dún kan ọmọ kan báyìí chọ́ọ̀chì ní sẹ̀lẹ̀ ló ń lọ màá sọ fún yín lónìí ẹ̀yìn vance ní Celestian ni o ọmọ yẹn òní ló pọ́dún kan. dáríjì mi ẹ̀yìn àfọ́ Ọlọ́run out of the pain mo fi ń sọ̀rọ̀ inú ìnira mo fi sọ̀rọ̀ ẹ mo fẹ́ di Christian mi ò di Christian ni o ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi o ọmọdé ẹ̀gbọ́n ẹ̀kọ́ jẹ kó mọ́ àlọ́wọ́ o èmi ò mọ̀ pé mo ti sọ̀rọ̀ jù Islam is a beautiful religion ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lọ fàánú ayé èmi mọ ipa tánàbì kó nú ẹ̀sìn Islam yìí tí ìlọ Mọ́kà mo sì fẹ́ dà lájì torí Islam mi ò ṣẹ̀fá mi ò kí sóògùn mi ò kí sáwó bọ̀ àfà kan tó ṣe wáàsí fún mi àfà yẹn táàgì mi nǹkan tó wá jẹ wá ṣe apology video nìyẹn àfà yẹn sọ pé Sàló ó ní wípé àwọn àfáà tó ń wò yẹn ṣé wọn kì í sọ fún ọ pé èèyàn máa ń ṣoògùn bọ ni ó ní tó bá ń kí wọn òfin sin lọ ni ó ní ìwọ tó ń ṣiṣẹ́ entertainment ó lè lọ sọ́dọ̀ àwọn babaláwo kó lọ ṣoògùn bọ ó lọ ṣoògùn bọ ni ó lọ ṣoògùn àfẹ́rì èmi náà fi wá rò pé ẹ̀yin àfáà àsẹ́yìn náà tiẹ̀ ẹ tún ń ṣàṣẹ sí bọ̀ ẹ dáríjì mi o mi ò lè bu ẹ̀sìn Islam ẹ rí i pé ìjọ tí mò ń sọ̀rọ̀ mi ò fi tìrún lẹ̀ ìjọ yẹn mo sọ pé ìrun ṣe kókó nínú ayé ẹ̀dá ẹ dákun ẹ dáríjì mi o subhana rabbika rabbil izzati amma yasifuna assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹ̀yin àfáà mi ẹ dá. ẹ má bínú o ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé bí mo ṣe wọlé ló yẹ kí n kí yín ṣùgbọ́n ọ̀rọ̀ Sàló ọlọ́ba tẹ́ ń lọ pẹ̀lú lórí ọ̀rọ̀ àwọn àfáà yìí òun ló ká mi lára o ẹ wo ẹ kú ilé báyìí là ń kára lé o ẹ káàbọ̀ là á kérò ọ̀nà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbálá ayé níbikíbi tẹ́ ẹ ti gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí náà ò ní dì ó rere bí ìyé létí ìyẹn mi àgbọ̀ o ohun tá a tó ní ká tó mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà náà nù nípa ọ̀rọ̀ àwọn àáfàá àtọlọ́ba Sàló bí bá tó ṣe lọ àmọ̀mọ̀ tó jẹ́ ká máa gbọ́ bí bá tó ṣe lọ àtó jẹ́ kí ẹ máa gbọ́ o torí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kọjá kankan máa ròyìn fún nìyàn ẹ wo ẹ subscribe sórí ètò yìí kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe é mú wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ káàkiri gbogbo àgbálá ayé ẹ wo ire lójú owó rí ire lójú ọ̀la rí o ire lójú gbogbo wa mọ̀ rí ẹgbọ́rọ̀ lọ́rọ̀ Elédùmarè ọba ìpàdé wa bí oyin o ó dìgbà orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ wò tán ẹ sí ẹ fọ́nrán kó kan gbogbo àwọn tẹ́tìmọ̀ kó kàn án lára káwọn náà lè jàǹfààní ẹ̀ ntẹ́yìn náà bá fẹ́ sọ kẹ́ ẹ sọ sí àpò kọ́mẹ́ǹtì wa ire o ó dìgbà.